Mama Àjàrí ó fi re tèmi ṣàpínlẹ̀ lọ́dún tuntun. Ẹ wò mí. Gbogbo wa là ń gbàdúrà láti ń kọ́rí yìí. Pé ká mọ́ káwọ́ lérí ṣọdún, ká mọ́ daṣọ ọ̀fọ̀ bóra. Irú kí la wá ti ń perú èyí? Ṣé a sọ wípé àwọn tí nǹkan ṣẹlẹ̀ sí ṣá wá sọ wípé wọn ò mọ Ọlọ́run tó ni? Wọ́n mọ Ọlọ́run. Kọ́lọ́run Elédùmarè kó má jẹ́ ká rìn lọ́jọ́ tẹ́bi ń pọ̀nà. Ṣá wá sọ wípé ẹni tó wù láti inú ọkàn láti ṣoore fọ́mọ ẹ̀dá. Ṣá wá sọ pé ó jẹ̀bi bí? Kò jẹ̀bi. Òun náà ń gbìyànjú wípé gbogbo bí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ṣe rí yìí tó gun rọ́jú jẹ rọ́jú mu tó pọ̀ káàkiri wípé kóun náà wá wo ọ̀nà tóun náà lè gbé gbà láti mú káyé ó dẹrùn fáwọn kankan tó bá lórí ọ̀fẹ́ tó láǹfààní láti kópa. Ó lágbára díẹ̀. Kí ni ohun tá a fẹ́ gbé yẹ̀wò nínú tó ṣẹlẹ̀ yìí? Àwọn nǹkan kan wà tá a gbé yẹ̀wò lórí ìkànnì yìí. Queen Naomi, òun náà gbìyànjú wípé kóun tiẹ̀ múnú àwọn ewé dùn. Ẹ má gbàgbé o, èyí kì í ṣègbà àkọ́kọ́ tárábìnrin yìí tí ó máa ṣe. Ó ti máa ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ kódà láwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan arábìnrin yìí ti ń gbìyànjú, ó ti máa ń ṣe, ó ti máa ń gbáradì gan tí ó ti máa wá ọ̀nà láti jẹ́ wípé òun gádà owó látọ̀dọ̀ gbogbo àwọn tó jẹ́ fáǹsì ẹ̀, àwọn tó máa sponsor àti wá sponsorship àti lọ káàkiri pé kí gbọ́ngbọ́n lè kàn sí. Wípé kóun lè jẹ́ kí àwọn ọmọ kéékèèké káwọn náà tiẹ̀ dunnú, káwọn kókó wọn jọ. Ó pinnu nínú ọkàn rẹ̀ pé ìlú Ìbàdàn ló kù nípínlẹ̀ Ọ̀yọ́. Ó lóun ṣetán láti gbáradì láti tọ́jú àwọn èèyàn bíi 5,000. Ó ní wá jẹ wá mu. Wọ́n ò lórí ọ̀fẹ́ láti mú 10,000 lọlé. Ẹ̀yin àgbàlẹ́bọ̀, ẹni a kì í dára títí kó má kù síbì kan. Kò sẹ́ni tó gbọ́n tán, kò sẹ́ni tó mọ̀ tán, ibi tó kùdìẹ̀kudiẹ tó wà ń bẹ̀ á ó yọ ọ́ jáde. Ìdí tá a ṣe máa yọ ọ́ jáde kó lè jẹ́ ẹ̀kọ́ fún àwọn ẹlòmíì lọ́jọ́ iwájú táwọn náà bá tún ní ìgbésẹ̀ láti ṣe ohun báyìí. Ká má bàa rí jàǹbá tàbí àdánwò nípasẹ̀ pé àfẹ́sọmọ aráyé lóore. Ká má bàa gba súná bú. Mo gbà ládùúrà wípé a ò ní gba súná bú. Mo rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kan tí wọ́n ń dá Oriyomi Hamzat ọmọ Amusa, wọ́n ń dá lẹ́bi. Kò lẹ́bi nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀. Èmi kì í parọ́. Tó bá lẹ́bi màá sọ. Kùdìẹ̀kudiẹ tó bá wà ńbẹ̀ á máa yọ, á máa fi hàn wá. Àkọ́kọ́ mo fẹ́ kẹ́ mọ̀ pé iléeṣẹ́ rédíò ni iléeṣẹ́ Àgídìgbo FM. Tó jẹ́ pé ẹnikẹ́ni lè lọ síbẹ̀ fún ìpolówó ọjà tàbí kí ó gbé ọjà rẹ̀ lọ pé ọjà mi rẹ̀ bá mi polówó ẹ̀. Yálà wípé ó drop ẹ̀ ní by press release ni, tàbó drop jingle, tàbó drop ẹ̀ pé ẹ bá mi hype ẹ̀ lórí àwọn ètò yín. Advert is advert, tàbí kó lọ in person for interview. Oriyomi Hamzat gbìyànjú láti fún ní royal welcome
bóyá kó ṣe rí nìyẹn. Tí a bá ní àlejò pàtàkì ní ilé iṣẹ́, kí ilé iṣẹ́ tàbí àlejò kan bọ̀ wá sí ìpínlẹ̀ kan, àwọn tó bá jẹ́ aláṣẹ àti olùdarí ilé iṣẹ́ náà tàbí ìpínlẹ̀ náà wọ́n gbọ́dọ̀ gbáradì láti kí káàbọ̀ sí ilé iṣẹ́ wọn tàbí sí ìpínlẹ̀ wọn. So gẹ́gẹ́ bí ohun tá a ti rí nínú àwọn fídíò tó jáde yẹn nígbà tó lọ síbẹ̀, Oriyomi Hamzat ó welcome ẹ̀, ó normal, ìyẹn mú yẹ́sì bóyá kó ṣiṣẹ́ nìyẹn. Oh, interview. Now let's go to the interview. Nínú interview yẹn, Oriyomi Hamzat ń béèrè lọ́wọ́ ẹ̀ wípé kí làwọn tó fẹ́ ṣe. Ó sọ̀rọ̀ nípa fund fair. Àkọ́kọ́ ẹ má gbàgbé wípé oníjẹta yìí ni ó ṣẹ̀ṣẹ̀ lọ sí ọ̀dọ̀ Oriyomi Hamzat. Ìyẹn ni wípé àwọn ètò ti tò tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí wọ́n ṣe fẹ́ ṣètò wọn, bí wọ́n ṣe fẹ́ gbé ìgbésẹ̀, ohun tí wọ́n fẹ́ ṣe, ohun tá a fẹ́ jẹ, ohun tá a fẹ́ mu, bá a ṣe fẹ́ ṣe. Ìyẹn ni pé ètò ti wà ńlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, ìpolongo nìkan ló kàn kù pé a fẹ́ káwọn èèyàn gbọ́, káwọn èèyàn lè jàǹfààní ẹ̀ tí ò sì burú. Ìgbà tí wọ́n dọ́dọ̀ Oriyomi Hamzat, Oriyomi Hamzat náà ó fi ọ̀rọ̀ wá lẹ́nu wò. Èèyàn mélòó ni ẹni provision fún? Arábìnrin yẹn ní èèyàn 5,000 that is 5,000 children. Okay. 5,000 ìyẹn ni lórí rédíò Oriyomi Hamzat yìí, tá bá ti gbọ́rọ̀ wá báyìí, ìtí mo sọ Oriyomi ní Oriyomi Hamzat was not the one that no, ìtí mo sọ Oriyomi Hamzat ló béèrè lọ́wọ́ ẹ̀, mi mọ̀ ìtẹ́yìn sọ. Mi ò mọ̀ ìtẹ́yìn sọ. Oriyomi Hamzat wá ń béèrè lọ́wọ́ arábìnrin yẹn wípé ilé iṣẹ́ àgídígbò lè máa gbé wá, àwọn èèyàn ló máa ń gbọ́ wa, wọ́n máa pọ̀ oye ó mọ̀ rí gan, bí wọ́n bá lọ ju 5,000 lọ ńkọ́, tẹ́ bá lọ níbi 10,000 ńkọ́, tó bá lọ wá ńkọ́. Tẹ́ bá wo interview obìnrin arábìnrin yẹn fi rí lọ́ta pé but èèyàn 5 pé kì í ṣe pé àwọn òdèrè kọ́kọ́ fún ọ, but 5,000 làwọn ṣètò fún. Ibi tí Naomi ti ṣe mistake nìyẹn. The first kùdìẹ̀kùdìẹ̀ tó kù ni pé ìgbà tí Oriyomi Hamzat ti ju ìbéèrè yẹn sí, in tó yẹ kó fi dá lóhùn ni wípé tó dẹ̀ lásán pé ṣe rí kíní àgbọ́dọ̀ máa kọ when it's come to interview, àgbọ́dọ̀ máa gbé kalẹ̀ ọ̀rọ̀. Kí ni next thing tí ọ̀rọ̀ yìí bá jáde, kí ni tá a fẹ́ fi béèrè, kí ni answer tá a fẹ́ fún. Èmi ò sí lórí live yẹn, bọ̀gbà tí mo wò mi mọ̀ pé nǹkan báyìí máa ṣẹlẹ̀. Ìgbà tí mo wò mo rí pé èmi gangan rò pé answer tí ó yẹ kí Naomi dáhùn kọ lélẹ̀, ó ti ti tọmọdé bọ̀. Ó yẹ kó dá Oriyomi Hamzat lóhùn wípé actually ibi tá a ṣètò fún yẹn kò lè àti lọ wo bẹ̀, kò lè ètò 5,000 èèyàn péré ni ó lè láṣètò síbẹ̀ yẹn ló lè gbàṣẹ mọ̀ kó sọ̀rọ̀ nípa capacity. But mo rí pé wọ́n sọ̀rọ̀ nípa capacity. Then ẹni ò mọ̀ bóyá Naomi ti lọ wo venue yẹn before the time, because this is Ibadan. Ibadan is a very òun náà sọ pé òun gan sọ pé Ibadan pé big city ni Ibadan fẹ̀. Then side ibi tó ti fẹ́ lọ ṣe yẹn venue gangan àárín agboolé, àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ò tiẹ̀ ní wọ mọ́tò tó máa gba tó máa bọ̀bọ̀ ṣe máa dé ibẹ̀ ló pọ̀. Anything téèyàn bá ti fẹ́ ṣe tó bá ti ní ṣe pẹ̀lú èrò, the first thing we must put into consideration is the venue, capacity, èèyàn mélòó ló lè gbà. Because I was expecting téèyàn bá máa ṣe anything tẹ́ bá máa ṣe that has to do with ẹ fẹ́ kó èèyàn jọ, ó lè má ṣe ọmọdé, ó lè ṣàgbàlagbà. Ẹ máa wo capacity. Tí ẹ bá lé ẹni di èèyàn, ẹni di
ọmọ 5,000 ǹjẹ́ ẹ calculate àwọn adults tó máa mú wọn wá mọ́ nǹkan tẹ́mi kọ́kọ́ rò ní pé tẹ́ bá sọ pé ẹ need ọmọ 5,000 àwọn òbí tó máa kó wọn wá ńkọ́ ìtú bá mú kẹ́ need ọmọ 5,000 ó yẹ kẹ́ ti calculate òbí 3,000 tó máa mọ́ mẹ́wàá so which means we are talking about 8,000 tí bá wá sọ pé àyè tún wà fún ọmọ tó yẹ pé wọ́n bá tún wá náà pé wọ́n lè má rí nǹkan kíní kan wọ́n lè má but ètò wà fún wọn kan díẹ̀ wà fún wọn ẹ calculate pẹ̀lú àwọn ọmọ pẹ̀lú ìyá tó máa wá you have more than 10,000 already kò sí bẹ́ẹ̀ ṣe lè ní misala náà sì yẹn tó ẹ consider àwọn parents and the adults tó lè pé okay àbúrò mi àbí mo mẹ́gbẹ́ mi dání mo má àbúrò mi dání. In a program like that, Adamasingba Stadium is there. Anybody tó bá fẹ́ ṣe nǹkan, Adamasingba is big enough. School, capacity mélòó ni field the school money. Báwo ni school yẹn? Then lè fẹ́ ṣe ìnáwó that needs to do with àwọn ọmọ kéékèèké. Ó yẹ kẹ́ ẹ wá ibi tí wọ́n ti ní more than one. Don't you know maybe have 2 or 3 entrances in venue yẹn. Kani ro Adamasingba no ba mu. Àwọn tó ń bọ̀ láti ọ̀nà Dùgbẹ̀ Ẹlẹ́yẹlé. Tó bá ti dé bí recreation club yẹn, wọ́n ti níbi tó máa gbà wọlé. Àwọn tó ń bọ̀ láti bí Sábó, wọ́n ní entrance tó máa gbà wọlé. Àwọn tó ń bọ̀ láti Queen Cinema, there's an entrance tó máa gbà wọlé sínú stadium Adamasingba. Àwọn tó bá wá ń bọ̀ láti Òkè Ìtùnú, láti ìgboro tó bọ̀ láti gate nǹkan kan yẹn, tó bá ti ń débi bẹ̀ yẹn, wọ́n ní another entrance tó máa gbà wọlé. Kò ní jẹ́ pé ojú ọ̀nà kan ni gbogbo wọn máa gbà wọlé. Also, Liberty Stadium, ìyẹn là ń pè ní Africa Fair. A lè sọ pé bóyá ibẹ̀ tí ẹ jìnnà. Nítorí ó jìnnà sí gboro nítorí àǹfààní bóyá àwọn tó fẹ́ wá láti Ìwó road bí nǹkan kan but at the same time ibẹ̀ yẹn náà tóbi ẹni tó bá ní tí wọ́n ebi tó wọ́n ní kó wá jẹ sàárà olọ́nà jì ṣówó ni wọ́n ní kó mú wá ní àbí ọ̀bọ tó fẹ́ lọ gba 10,000 naira wàá ti calculate àti wọ mọ́tò 3,000 náà wàá sì ní géènì àwọn Yorùbá sì lọ ó ní tó tóbi kò ní ìdí ẹ̀ bá máa rọ́ nígbà kò máa wọlé ni wọn ò ní tira wọn. Entrances oríṣiríṣi wà by 4 àwọn bí wà 5 tó máa gbà wọlé tápẹ́ tó bá wọlé gan tó bọ̀ wọ́n máa rí kóńkó ló báyìí bí òṣùṣù ní àárín ilẹ̀ ilẹ̀ ní báyìí tí field máa lọ rẹpẹtẹ ẹ̀ẹ́kan rí wọn lè kó pa wọn kò síbi tó wọn lè jókòó kan occupy gbogbo space tó wà bẹ́ẹ̀. ṣùgbọ́n gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí venue number 1 ibi tí mistake yẹn ti wáyé venue ẹlẹ́ẹ̀kejì you did not put into consideration the level of poverty in Nigeria because you are saying you are giving them 10,000 naira per child. Aláwọn òbí tó jẹ́ wípé wọ́n lọ́mọ mẹ́rin yóò kó wọn débẹ̀ ó ti calculate 50,000 nǹkan tẹ́yìn ọmọ nìyẹn ẹni lọ́mọ mẹ́fà àti pé àti ìtórére bete ni wọn ni ó gbé débẹ̀ àti calculate tàbá tètè débẹ̀ á gba 60k wọ́n ti ní first come first serve torí ẹ̀ sọ́nù state ẹni interview yẹn you said first come first serve irú nǹkan báyẹn tẹ́ ẹ bá fẹ́ ṣe tẹ́ bá fẹ́ reduce ó fẹ́ low school ni ó dẹ̀ fẹ́ reduce the number of people tó máa wá síbẹ̀ is more than 100% báyìí tabanika bí àwọn èèyàn ṣe bí wọ́n ṣe bóníkàkù ṣe ń manage kò tiẹ̀ kò rọ àwọn tó jẹ́ pé wọ́n ń jóúnjẹ ẹ̀ẹ̀mejì tẹ́lẹ̀ wọn ò róúnjẹ ẹ̀ẹ̀mejì jẹ mọ́ rárá àwọn tó ń jóúnjẹ ẹ̀ẹ̀mẹ́ta tẹ́lẹ̀ wọ́n ti wà lẹ́lẹ́gbẹ́jẹ́ olóúnjẹ kan wọ́n ní Oriyomi said when children brought 6 yóò kó wọn jáde inú ilé ni the level of poverty in Nigeria is high kò yẹ kẹ́ ẹ sọ pé kán wá pé owó wà ńbẹ̀
ká ní wọn sọ wípé owó wà ńbẹ̀ pé ẹ wá jẹun ẹ wá mu ẹ wá ṣe fàájì ẹ rẹ àwọn ìyá kan sọ pé wo ẹ já jẹ bẹ́ẹ̀ bá tiẹ̀ lọ sí èmi ẹ já kọ́kọ́ jẹ oúnjẹ ta ẹ já jẹ oúnjẹ wọn ò dúró jẹ nínú ilé ẹ já jẹun àárọ̀ tán ná ẹ já wá nǹkan sẹ́nu ṣùgbọ́n nítorí pé 10,000 yìí program bóyá go mẹ́wàá àárọ̀ ló máa bẹ̀rẹ̀ àwọn èèyàn ti já géètì school tó ti fẹ́ lọ ṣe program lágo 5 dájí wọ́n ti lọ bẹ̀ wọ́n ti bọ̀ báàdì bẹ̀ èrò ti kún bẹ́ẹ̀ kó gbẹ̀sẹ̀ mọ́ ìgbà tó máa fi di tó 7 àárọ̀ wọ́n ti stampede ara wọn jẹ́ kí ló dé tí ò jẹ́ káwọn èèyàn sòmọ́jú nulé kí ló dé táwọn èèyàn fi sòmọ́jú nulé poverty ni ẹni lọ́mọ mẹ́rin ti kọ́ ọmọ mẹ́rin débẹ̀ ẹni lọ́mọ 5 ẹ tún bí 6 ti kó 6 débẹ̀ pé òun á gba 60,000 èló ni sí minimum wage wọn ní Ọ̀yọ́ state ẹni lọ́mọ 16 ó ti kó nìkan fẹ́ lọ kó gbogbo owó ń bẹ̀ yóò gba 160,000 yóò kọ́ ọmọ ẹ̀gbọ́n yóò kọ́ ẹlòmíì gan wà yóò ọmọ ẹlòmíì gan tó ní daycare gan tó fọmọ tì gan yóò fẹ́ ká ọmọ daycare yóò fẹ́ kó wọn lọ síbẹ̀ lọ forí wọn lọ gba owó kótókòrò káwọn òbí wọn tó dé. The level of poverty in Nigeria is something else. It's nothing to write home about now. Wọ́n ní wọ́n fẹ́ fún wọn lówó. Gbọ́ interview yẹn dáadáa ni. Ó ní àwọn tún máa fún wọn ní scholarship bóyá mi ìmọ̀ ìtẹ́yìn gbọ́. Ó ní scholarship tún máa wà. Bó ṣe é ṣe káwọn èèyàn ti ní luck. Ẹ lọ gbé interview yẹn dáadáa. Mọ̀ nǹkan tó ń jẹ́ 10,000 náírà. Ṣé ráìsì lẹ́rù báwọn èèyàn lọ gbà mẹ́ẹ̀ tó fi stampede ara wọn ni? Ṣé wọ́n jẹ ráìsì rí lé ni? Wọ́n jẹ ráìsì rí lé oúnjẹ jíjẹ kọ́ náà fẹ́ lọ jẹ ṣé oúnjẹ sísè náà fẹ́ jẹ. Ó dárúkọ owó blessed assurance God bless you èmi ò mọ̀ bẹ́ẹ̀ ṣe ń gbọ́ ṣò ẹ̀ mọ̀ tí wọ́n tó jẹ́ 10,000 náírà ni àti scholarship ṣé ọmọ ẹ tó gbọ́mọ oṣù 3 lọ síbẹ̀ ṣé ó sọ pé òun fẹ́ gba scholarship fọmọ orin àbí ṣọmọ fẹ́ jẹ ráìsì ni èmi ò mọ̀ ibi tẹ́yìn ti gbọ́ ti yín o. Because owó ni. And she said first come, first serve. Kí lẹ rò bí wọ́n ń pè ní first come, first serve tó sọ kí ni túmọ̀ first come, first serve. Ìwọ tó bá ti kọ́kọ́ dé ló máa gba owó. Pé torí 5,000 péré làwọn make provision fún. Kì í ṣe nítorí oúnjẹ jíjẹ kọ́ náà fẹ́ lọ jẹ ń bẹ̀. Tó bá jẹ́ pé torí oúnjẹ jíjẹ ni wọn ò lè kò sí parent tó máa débẹ̀ láago 5 dájí. Parents wo ni òjò oúnjẹ inú ilé bí wọ́n mu gàrí gan wọ́n ní mògì wọ́n á mu kókó kan tó kúrò lé kò tí ì bá wọn tó báyìí pé kọ́ má ṣì mu kókó inú ilé tó fi wá dogun dájí látago 5. So owó tí torí àyè máa rí pé ẹlòmíì tó bá ti fẹ́ ṣe end of the year party tó bá fẹ́ ṣe báyìí ó máa gbówó síta ó máa sọ wípé bóyá kí wọ́n sanwó 1,000 naira or 500 owó yẹn gan kọ́ ni wọ́n ń gbà wọ́n fi ń reduce the number of people tó máa attend ní strategy ni. Oníkàkùn máa strategize ni. Wọ́n máa strategize, okay, tá bá fẹ́ reduce the population of people that are coming, what do we do? Okay, well, let's do this.